nọ̀rí ọ̀sàṣú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ aláyéra. Ayé aláṣàn ń raṣàn o. Eriwo yà. Àyàgbó àyàtọ̀ ọ̀rẹ́wọ̀ ṣìpé. Mo ní bẹ́ẹ̀ ni o, ògúnṣú nọ̀rí ọ̀sàṣú lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ aláyéráyé aláṣàn ń raṣàn o. Àgbà ìmàdé ò gbẹ̀yìn ọ̀rọ̀ wọn rí i pé kò sún ọmọ. Wọ́n wá fi run mu dí mú wọn fi rùn gbọ̀n díyà pínpínpín. Adífágúnṣẹ́ yìí ti ṣe lórí òrò láyé. Àbùfún ìṣẹ̀ṣe tí ṣe lórí òrò ní wàrùn. Ìṣẹ̀ṣe làwa bọ̀ nífẹ̀ẹ́ ká tó máa wò ṣe. Ìṣẹ̀ṣe làwa ń bọ̀ nífẹ̀ẹ́ ká tó máa wò ṣe. Ìṣẹ̀ṣe làwa ń bọ̀ nífẹ̀ẹ́ ká tó máa wò ṣe. Ẹ bá mi máa fi bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ ká sí ìṣẹ̀ṣe o. Ẹ jẹ́ ká sí ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sìn o káwa tó bọ̀rìṣà. Ọlọ́run ní ìṣẹ̀ṣe o. Ilẹ̀ màrè ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sìn o káwa tó Bọ̀rìṣà. Ìyá ẹni ní ìṣẹ̀ṣe o. Bàbá ẹni ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o la ó sìn. Ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀. Ẹ bá mi máa pín bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi. Egúngún ní ìṣẹ̀ṣe o. Òdùré ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o. La ó sìn o káwa tó bọ̀rìṣà. Ọbàtálá ní ìṣẹ̀ṣe o. Orí ẹni ní ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe o La ó sìn o. Káwa tó bọ̀rìṣà. Ifá ẹni ní ìṣẹ̀ṣe o. Ẹ wò ẹ má jẹ́ ká gbára wa ní àkókò púpọ̀ jù. Mo wá kí gbogbo wa ní àwúrọ̀ yìí bẹ́ẹ̀ ni àbí lọ́sàn-án yìí dẹ̀ ni ọ̀sán àti bọ́ sí ọ̀sán. Ìrọ̀lẹ́ gan la wà ń bí aago mẹ́ta àbọ̀ ó ti kọjá. Ó kọjá ìṣẹ́jú mẹ́sàn-án. Ẹ káàbọ̀ sórí ètò Ìṣẹ̀ṣe làgbà. Ètò yín ètò wa Ìṣẹ̀ṣe làgbà bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, Òṣàtọ́lá Abímbọ́lá òun ni atọ́kùn ètò yín. Lénìí nǹkan tá a fẹ́ bára wa sọ kò pọ̀. Mo fẹ́ wá kí gbogbo wa fún ọdún wípé a kú ọdún a kú ìyèdún, ojú wa máa rí ọdún láṣẹ Èdùmàrè lọ́lá gbogbo àwọn igba rúmọlẹ̀. A ṣe ọdún yìí a tún ṣe ẹ̀mí tọmọtọmọ. Ọdún tuntun tó ń bọ̀ lọ́nà yìí tó ti kàtàrí wa yìí a ṣojú ẹ̀mí wa, a ṣojú ẹ̀mí ọmọ wa. Níwòyí ọdún tó ń bọ̀ nínú ọlá nínú iyì nínú àpọ́nlé nínú àgbéga àti àìkú baálẹ̀ ọrọ̀ òun ló máa bá wa tọmọtọmọ tọkọtọkọ láṣẹ Èdùmàrè. Ànírógun àsúrépè o lórí ara wa. Ìwúre wa lórí ilẹ̀ wa Olódùmarè á bá wa gbà á láṣẹ Èdùmàrè. Ibi tí ọ̀rọ̀ wa kù sí lórí ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjíire Olódùmarè á bá wa ṣe. Gbogbo ìgbìyànjú wa kò ní já sí asán. Àwọn tó bá fẹ́ kó já sí asán fúnra ara wọn ló máa forí ara wọn rù ú láṣẹ Èdùmàrè. Gbogbo wa pátápátá a máa lékún lọ́lá, a lékún lówó, a lékún níyì, àìkú baálẹ̀ ọrọ̀, ìgbéga, ìdẹ̀ra, àlàáfíà, ohun tí ènìyàn fi ń ṣe ayé ẹ̀ tó fi ń dùn, òun ló máa jẹ́ tiwa. Èyí tí èèyàn fi ń ṣe ayé ẹ̀ tó fi ń rújú tí ò fi ń yé mọ́, òun ló máa jẹ́ tọ̀tá ilẹ̀ káàárọ̀, ọ̀tá àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire àti ilẹ̀ káàárọ̀ òjíire, àwọn tó ń gbẹ̀bọ̀dè fún wa tí wọn ló máa jẹ́ ayé wọn máa rújú ni a máa dojú rú pọ̀ láṣẹ Èdùmàrè.
mo ní kí n sáré wá pé ká wá bára wa sọ̀rọ̀ kékeré kan. Àwọn gbarúmọlẹ̀ ló fi sí mi lọ́kàn, Olódùmarè ló fi sí mi lọ́kàn. Ṣé rí ní eléyìí tí ó kù díẹ̀ kí ọdún parí yìí, gbogbo wa pátápátá tá a jẹ́ ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire, tá a kì í ṣe ẹlẹ́bọ̀dé fún ilẹ̀ káàárọ̀ òjíire, ojú wa rọ́dún, ojú wa rọ́dún, àtúnṣe ẹ̀mí sí tọmọtọmọ nínú ọlá àti ìgbéga. Mo ní kí n wá ju eléyìí lẹ̀ fún gbogbo wa. Ṣé rí bọ́dún ṣe parí yìí tó yẹ pé 2022 tí ó ti wọnú ilé yìí, adẹ̀ ti rí ṣe ládẹ̀ tí ń lò lọ yìí. Oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀. Oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀. Mo fẹ́ kí gbogbo wa ká prepare ọkàn wa. Afẹ́fẹ́ máa fẹ́, a máa rí fùrọ̀ adìyẹ. Ìjì máa jà, kò ní kó aṣọ o, kò ní kó bàtà o, ẹ̀mí ló máa kó lọ. Ṣùgbọ́n ká prepare ọkàn wa. Ká dẹ̀ máa sọ fún Olódùmarè wípé ẹ̀mí àwọn ẹni ibi tí ò fẹ́ ká gbòmìnira, tí ò fẹ́ kí ara dẹ̀ wá kó tù wá ní ilẹ̀ wa, òun ni kó jẹ́. Ṣé rí ọdún tuntun tá a fẹ́ wọnú ẹ̀ yìí, tá a ti wọnú ẹ̀ yìí, ọdún tuntun tá a ti rí yìí, tá a dẹ̀ ti ń bá wọn lò lọ yìí, láàárín àwa tá à ń ṣèjàǹgbara, tí bá sọ pé àwa tá à ń ṣèjàǹgbara, kì í ṣe àwa tá à ń gbójú síta nìkan. Ẹ má ṣì mí gbọ́ o. Ṣé nínú ẹ̀yin tẹ́ wà nínú ilé yín náà, nínú àwa tá wà níbí, táwa náà ń sọ̀rọ̀, mo ń kí gbogbo yín bẹ ṣe ń wọlé, ẹ má bínú pé mi ò máa dárúkọ bàbá wa Àbásì, Tọ̀yìbù, Ìdòwú, bàbá mi Ọláyínká Sùláìmọ́ọ̀nù, ẹ̀jẹ̀ mi, gbogbo yín mo ń kí pátápátá. Ìyá wa Ìwà Pẹ̀lú Ẹwà, ẹ ṣeun, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Bàbá mi àbí ìyá mi Olúwayẹmísí Babátúndé, gbogbo yín. Bàbá mi Ọ̀jẹ́lẹ̀yẹ Omífisáyọ̀, gbogbo yín pátápátá ni mo ń kí. Bàbá mi Tẹ̀mítọ́pẹ́ Sunday. Kẹ má jẹ́ kí n kó dàbí ẹni wípé mi ò mọ ohun tí mo fẹ́ sọ kó tó di pé màá gbàgbé. Bàbá mi Ọdẹ Mákindé, mo kí yín, ẹ ṣeun. Ṣé rí nínú ọdún tó ń bọ̀ yìí, tá a ti wọnú ẹ̀ tá a dẹ̀ ti ń lò yìí, nú àwa tá à ń ṣe jàǹgbara, tá a láà nígbàgbọ́ pé ìjàǹgbara yìí à ń jà, afẹ́fẹ́ afẹ́, àrífùrọ̀ adìyẹ ọ̀pọ̀lọpọ̀ nù wa. Ẹ̀yin tí gbójú síta, àtàwa tá à ń gbójú síta, àtẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú ilẹ̀ káàárọ̀ òjíire, mo ń sọ fún gbogbo wa ká lè ṣe kí ni, ká lè ṣe ọkàn wa gírí. Torí ìgbà tó bá máa ṣẹlẹ̀ tán, kó má dàbí ìgbà tó yẹ pé ohun tó fẹ́ mú yàn ní hypertension. Ṣe pé lágbájá náà, ṣe tàmẹ̀dọ̀, èèyàn máa ga o, èèyàn máa lé o. Ìgbà yẹn kò yẹ ká máa sọrú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o. Àkọ́ máa ní èèyàn nìyẹn, èèyàn abìdí yàn. Eléyìí náà tún ti fi ra ẹ̀hàn nìyẹn tó. Life goes on. Ọ̀rọ̀ tó yẹ kí gbogbo wa máa sọ nígbà tí gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ sí ní farahàn, tó bẹ̀rẹ̀ sí ní fojú hàn, òun nìyẹn. Ẹ má gbàgbé pé mo sọ wípé ní 2022 yìí tá a ti wọ̀ yìí, àṣírí á máa tú, oríṣiríṣi nǹkan á máa ṣẹlẹ̀, òjò á máa rọ̀, ilẹ̀ máa fi mu. Bẹ́ẹ̀ ni, ìjì á jà, bẹ́ẹ̀ ni, oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀. Eléyìí kò nílò fún wípé kí wòlíì kan wá sọ fún yàn, kò nílò fún kí aláàfáà kan wá sọ fún yàn, kò dìgbà tí bí grandpa máa ń sọ kinní kan, grandpa máa ní ìwọ ọ̀ṣẹ́ mọ̀ nǹkan kan ju pé kán dáfá lọ báyìí. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n kò tún wá nílò kí babaláwo gan dáfá sí kán tó sọ wípé irú nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀. Ó máa ṣẹlẹ̀ because èèyàn tó bá good nínú pé kéèyàn analyze the situation, nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn. Àwọn kan ní ìsinyìí báyìí wọ́n ti tàlámọ̀rí wọn lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ yìí. On the 2022 yẹn lẹ máa rí wípé wọ́n ti tàlámọ̀rí tàwọn, àwọn ti jẹun. Mẹ́nu bá dẹ̀ jẹ ojú àti. Ṣé wá rí àwa tá a wá sọ wípé a dúró ṣinṣin, irú tèmi báyìí, ìwọ tó bá ṣe bí irú tèmi báyìí tí mo sọ wípé sàn láàrin ajé òkè mú ìṣàtọ́lá pẹ̀kọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ wípé àwọn bàbá wa máa ń pòwe wá ní
sàn láàrin ajé ní mú ní pẹ̀kọ̀rọ̀. Èmi lèmi yí tèmi padà pé ajé ò lè mémi pẹ̀kọ̀rọ̀ torí bó bá ṣe rí ni màá ṣe sọ. Lóòótọ́ òtítọ́ dọ́jà òkúta irọ́ lọmọ aráyé ń kówó lé. Ṣùgbọ́n mi ò mọ̀dí. Tí n bá sọ pé mi ò mọ̀dí tí mo fi ń ṣòótọ́ ọ̀rọ̀, mi ò fẹ́ sòótọ́ ọ̀rọ̀ tán débẹ̀ ni ìdí tí mo fi ń sòótọ́ ọ̀rọ̀. Ìdí ni wípé bẹ́mi ṣe dàgbà òun ni mi ṣe lè fi òótọ́ ọ̀rọ̀ sí ní sísọ sílẹ̀ torí wípé òótọ́ ọ̀rọ̀ ó kó mi jìyà gidi gan. Àìlèṣòdodo tó bá ti di ọ̀rọ̀ tèmi nínú ẹbí, wọn ò ní ṣòdodo, wọn ò ní sòótọ́ ọ̀rọ̀, wọn ò ní sọ̀rọ̀ síbi tó yẹ kọ́rọ̀ lọ. Ìdí nìyẹn tèmi náà fi wá dúró pé òótọ́ yìí ó mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn jìyà, ó mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn sunkún tó yẹ kán sun, ó mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn kán dàgbà kán ní mentally kán má wà òkè torí wípé tó bá ti di pé wọ́n fi òótọ́ yí gbogbo ẹ̀ mọ́lẹ̀ òun ni gbogbo wa fi bára wa ní oko ẹrú ta wà yìí. Òun lèmi fi sọ pé sàn láàrin ajé ò lè mímì pẹ̀kọ̀rọ̀. Ṣé wá rí ẹ̀yin tẹ́ ẹ ṣe bíi tèmi báyìí pé sàn lẹ́ẹ̀rìn ajé ò ní mú yín pẹ̀kọ̀rọ̀. Ibi tẹ́ ẹ bá mọ bí tẹ́ ẹ lè dí sílẹ̀ lọ dí o. Ẹ̀yin tẹ́ ẹ ti di ẹrù yín lẹ̀ tó jẹ́ bíi tèmi báyìí ẹ tún lọ tún dì. Ìyẹn kó máa jẹ́ tàwọn àgbààgbà. Ẹ lọ tún dì kó le gidi kẹsàn ọjà yín kó le torí lọ́wọ́ yìí ẹ̀ jà bẹ́ẹ̀ ni ẹ̀ jàjà physical ẹ̀ jàjà spiritual ẹ̀ jàjà emotional ẹ̀ jàjà anything jà ẹ̀bù. Òyìnbó ló débẹ̀. Ẹlẹ́mìí ló máa last. Bóyá wọ́n wá dìbò 2023 wọn ò dìbò 2023 èmi ò ṣe Olódùmarè o. Tipẹ́tipẹ́ la ti ń rí ọ̀dàlẹ̀. Tipẹ́tipẹ́. Ìgbà táwọn bàbá ńlá wa tó tẹ ilẹ̀ káàárọ̀ òjíire dógan tí wọ́n ń dalẹ̀ ara wọn ká máa láwà ọmọ. Kò sí ìlú ní gbogbo àgbáyé tí ọ̀dàlẹ̀ ò sí. Ṣùgbọ́n ẹni tí ó bá máa dalẹ̀ kó máa rántí wípé bó bá dalẹ̀ gan kò ní fi ara gbígbádùn lo alẹ́. Bẹ́ẹ̀ ni ikú gbóná ni irú wọn kú, inú ọ̀gbàrá ìjẹ̀ ni irú wọn sùn sí. Òkú wọn máa ń padà di rédèrèdè, wọ́n máa ń padà kúkú jálajàla ni. So fún àwọn bíi tèmi báyìí o, èmi mọ ọ́ ní òkùnkùn olèkùn kò nínú má mọ̀nú. Fún àwọn bíi tèmi báyìí ibi tẹ́ ẹ bá mọ̀ pé ẹ ti fẹ́ máa di ẹrù yín kẹ́ tètè ya tún dì. Torí pé oríṣiríṣi nǹkan máa ṣẹlẹ̀. Ẹni tí ò ní dúró tí ò dúró ore ó máa gbé lọ. Ẹlòmíì nígbà tó bá bọ́ síta lórí social media fúnra ara yín lẹ máa sọ wípé kí ni lágbájá dẹ̀ tún sọ yìí. Kò ń ṣòun náà o, ó ti tàlámọ̀ rí ẹ̀ mú oúnjẹ ni o. Ó ti jẹ́ mú oúnjẹ. Kì í ṣòun náà. So ẹ má jẹ́ kó yà yín lẹ́nu, ẹ má jẹ́ kó jọ yín lójú. Wọ́n dìbò wọn ò dìbò. Ìgbárùmọ̀lẹ̀ nìkan ló lè sọ ọ́. Èmi máa ń sọ kinní kan pé lótìtọ́ àti lódodo tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo àwọn kan ló tẹ ilẹ̀ káàárọ̀ òjíire dó. Ó ní ifá tí wọ́n fi tẹ̀ dó ní ìlú kọ̀ọ̀kan. Ó ní ohun tí ifá sọ fún wọn. Ó ní bó ṣe ṣe. Lótìtọ́ àti lódodo àwọn ìgbárùmọ̀lẹ̀ wọ́n létí wọ́n fi gbọ́ràn, wọ́n lójú wọ́n fi ríran, wọ́n lẹ́nu wọ́n fi ń sọ̀rọ̀. Wọ́n dẹ̀ ń gbọ́ wa, wọ́n rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Àwa kọ́ la lè jàjà yìí, àwa kọ́ la nìjà. A lè dá nǹkan kan ṣe. Kì í ṣe ìjà tiwa ẹ̀mí wa ò pé. Akéré. Ìdí nìyẹn tí mo fi máa ń sọ pé kí gbogbo wa lọ sùn. Ká máa hàn. Nígbà tí máa ń sọ létí ẹ̀jẹ̀ mi, tí máa ń sọ létí Mummy Sunshine, tí máa ń sọ létí grandpa, tí máa ń sọ létí àwọn tá a tún jọ wà. Ẹ jẹ́ á lọ sùn. Wọ́n rò wípé mi ò mọ ohun tí mò ń sọ, wọ́n máa rẹ́rìn pé kí lọmọ yìí sọ. Ìgbà táwọn tó máa bá wa dá sí sọ fún wa pé kì í sùn ẹ lọ sùn. Torí pé kí ni àtàrí àjànàkú ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ẹ̀rù ọmọdé tiwa. Àwa kọ́ la ní ilẹ̀. Àjogúnbá wa ni. Àwọn tó dẹ̀ ní gangan tí wọ́n fi ilẹ̀ fún wa la máa sunkún sí lọ́rùn. Mo máa ń sọ ọ́ dọ̀la. Ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn àjòjì nítorí bóyá ká ní wípé ojú wọn ò tí ì là, wọn ò tí ì mọ
ajá wọn ò tí ì forí kó mi tó kan lè padà torí gbà kan wà tèmi náà ò tí ì tójú mi ò là tèmi náà ò tí ì forí ajá tèmi náà ò tí ì forí kó mi gbàtájá mi forí kó mi mo padà mo mọlé olówó mi. Ẹ má jẹ́ kó yà wá lẹ́nu o gbogbo ohun tó bá máa ṣẹlẹ̀ láti January, February, March, April, May, June, July, August, September, October, December bí ọwọ́ táìmù yìí ẹ̀kọ́ máa ti fojú mímu hàn. Ẹ ti mọ̀ á ti yé yín yékéyéké ṣùgbọ́n ìwúre kan ó wà fún gbogbo àwa ọmọ káàárọ̀ òjíire tó yẹ ká máa ṣe. Ìwúre ọ̀hún ni wípé Olódùmarè ìwọ ló lágbára gbogbo ẹ̀yin tẹ́tẹ́lẹ̀ káàárọ̀ òjíire tó ẹ̀yin la lágbára ẹ ràn wá ṣe ẹ má jẹ́ ká ṣẹrú. Ìwọ tó o dẹ̀ ṣì ń wà nídìí pé kó máa sọ wípé gbogbo agbára èṣù kó bàjẹ́ gbogbo iṣẹ́ ọwọ́ èṣù kó bàjẹ́ kó dòfo ṣé mọ̀ wípé èṣù bàbá ńlá ẹni ṣé mọ̀ pé èṣù wà nú àwọn irúmọlẹ̀ tó rọ̀ wá látọ̀dọ̀ Olódùmarè. Iṣẹ́ ọwọ́ èṣù ilẹ̀ Yorùbá ni o ilẹ̀ káàárọ̀ òjíire wà nú iṣẹ́ ọwọ́ èṣù. Bẹ́ẹ̀ ni abó ti gbàgbé pé àwọn ó ní ìlú kan tó yẹ wípé ó dà pé bóyá Oǹdó àbíbo tí èṣù wọlẹ̀ sí kí gbogbo ìlú yẹn náà kó bàjẹ́ kó di ti Fúlàní. Èṣù kìí ṣe Sátánì èṣù ló máa ń gbani lọ́wọ́ ajogun kẹ́ ẹ túbọ̀ tẹra mọ́. Tó bá jẹ́ wípé Olódùmarè ń gbàdúrà wa bá a ṣe ń gbà nígbà tí a sì jẹrú ẹ̀sìn bíi tèmi báyìí nígbà kan báyìí tán máa sọ wípé Olódùmarè Ọlọ́run ọba o kí iṣẹ́ èṣù kéṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀ kó dìbàjẹ́. Iṣẹ́ ọwọ́ èṣù ní ilẹ̀ káàárọ̀ òjíire. Èpè tá a ti ṣẹ́ fúnra wa ti tó nípa pé àrùn pé èṣù là ń ṣépè fún. Sátánì ó yàtọ̀ fèṣù. Èṣù ọlá ìlú òkiri òkò àjọ ń gbọ́lọ̀ ọkùnrin ogun. Ẹ yé ṣépè fúnra káyé ṣépè fúnra wa mọ́. Nínú àwọn òrìṣà tó ń gbani lọ́wọ́ ajogun tó tún gba òrìṣà ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ ajogun tó tún gba irúmọlẹ̀ ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ ajogun òun lèṣù wà o. Òun lèṣù wà. Èpè tá à ń ṣẹ́ fúnra wa tarùpá ń ṣèwúre fúnra wa ni. Èṣù burúkú èṣù máa ṣe kíní kan èṣù máa tẹ́ èṣù máa ṣe téṣù bá ti tẹ́ òwò ló tẹ́ o kò sí nǹkan kan because èṣù ò sí nílé ayé yìí bíi tiwa. Bẹ́ẹ̀ ni irúmọlẹ̀ ni ẹ yé jẹ́ á ṣépè fúnra wa mọ́. Bẹ́ẹ̀ ni abánitán ọ̀ràn tá a rí dání ọ̀ràn tó wà ńlẹ̀ yìí wọ́n sì ti sọ wípé wọ́n máa ń sọ wípé èèyàn tó bá ta ra lé ẹ̀ lọ́pọ̀ kò ní rí wúrà tó bá dàn wọ́n. Mo tún wá ní ìmọ̀ràn fún àwọn kan tó máa ń sọ wípé ẹ bá wa gbọ́ mo ti máa ń sọ tipẹ́tipẹ́ pàápàá jùlọ tá a bá ṣe mítìn lórí Zoom wọ́n máa ní ṣèbó létùtù tó yẹ kẹ́ ẹ ṣe ó lẹ́bọ tó yẹ kẹ́ ẹ rú. Enílé máa ṣe ilé ẹ̀ o onílé máa ṣe ilé ẹ̀ because number one lèmi ọmọ ọ̀pẹ̀rù lèmi mo ti máa ń sọ tipẹ́tipẹ́. Àwọn ìlú kan wà ní ilẹ̀ káàárọ̀ òjíire tó yẹ wípé ayé wọn ti bàjẹ́ ṣẹ́rí ìlú àwọn ìlú kan ayé ìlú kan bàjẹ́ ju ayé ìlú kan lọ. Ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa. Ayé àwọn ìlú kan ti bàjẹ́ ó ti rà ju àwọn ìlú kan lọ. Example òun ni ìlú Èkó yẹn ṣe máa fi ìlú Èkó ṣe máa fi wé Abẹ́òkúta ṣe máa fi ìlú Èkó ṣe máa fi wé Ìpẹ̀rù ṣe máa fi ìlú Èkó ṣe máa fi wé Ìbàdàn ṣe máa fi ìlú Èkó ṣe máa fi wé Òṣogbo lè fi wé o torí pé ayé Èkó ti bàjẹ́ ayé Èkó ó ti rà ó ti ṣèdín. Èmi mo ò fẹ́ kí ìlú mi kó bàjẹ́ mi ò fẹ́ kí ìdílé mi kó dòfo oníkálukú máa fọwọ́ ara ẹ̀ ṣe kí ni wá nǹkan tó dáa fúnra ẹ̀ kó nílé ṣe lé ẹ̀ má expect lóòótọ́ gbogbo àwọn oníṣẹ̀ṣe lè rúbọ lórúkọ gbogbo ilẹ̀ ọmọ káàárọ̀ òjíire ṣùgbọ́n tẹ́níkálukú bá tọrọ pẹ̀lú ẹnu ara ẹni là á fi kọ méje.
ẹnu ara ẹni náà la fi sọ pé màá jẹ. Ẹ̀yin ọmọ Èkó kì í ṣe Èkó nìkan o, ọ̀pọ̀lọpọ̀ ìlú wà, Ìbàdàn náà ní tiẹ̀ o, pàápàá jùlọ ní Bàràpá méjèèjì. Ìwọ tó ṣì ń dúró de káwọn babaláwo kankan wá dìde, káwọn olórìṣà kankan wá dìde. Babaláwo pọ̀ tó yẹ wípé wọ́n pọ̀ jàǹtìrẹrẹ. Ìyí tó ń jẹ nínú wọn wà o, ìyí tí ò rí nǹkan kan jẹ nínú wọn ó wà. Bàbá mi Ifáníyì mo kí yín, ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀yẹ̀ ẹ̀làbọ̀ ṣiṣẹ́. Gbogbo babaláwo tẹ́ ń wò mí lọ́sàn-án yìí mo ń kí yín o, mo ṣe àbọ̀rọ̀ àbọ̀yẹ̀ nílé Ifá o. Àìmọye babaláwo tó ń dúró kí babaláwo, ṣé babaláwo tó yẹ wípé òun gan bó ṣe máa du orí ẹ̀ tó máa du àwọn ọmọ ẹ̀. Babaláwo ní ìlú tó ti wá o, babaláwo sì yàtọ̀ sí abọrẹ̀ ìlú. Tí abọrẹ̀ ìlú gangan ò bá ṣe tó sọ pé òun ti jà lámọ̀rí tòun móúnjẹ tó pa òrìṣà tì bí wọ́n ṣe ṣe lẹ́kọ̀ọ́ yẹn, ìyẹn ò dífá fún kí ìwọ ọmọ ìlú Èkó kí ìwọ má lọ padà sí ìdílé yín kó má lọ gbóríṣà ìdílé ẹ̀ dìde tó bá fẹ́ kí ìlú Èkó kó parun. Ní ìgbà tí wọ́n bá wọn ní ìlú Ìlọrin tí wọ́n ń ṣẹrú lábẹ́ Fúlàní títí tó fi ń jìyà, òun lẹ́gbẹ́ lẹ́nu bàbá Chief Imam lánàá, tó fi ń jìyà tó ń jìṣẹ́ nílùú Ìlọrin. Àwọn the other Yorùbá state yòókù ṣe ló ń sọ wípé Gàmbàrí pa Fúlàní ni kò lẹ́jọ́ nú o. Bẹ́ẹ̀ ni kó tó di wípé ó ti wá ń ká gbogbo wa lára báyìí pé ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá ni, ilẹ̀ káàárọ̀ òjíire ni. Kó tó di pé gbogbo wa máa sọjí papọ̀, kó tó di pé gbogbo wa máa sọ wípé a fẹ́ jà fún ilẹ̀ Ìlọrin, a fẹ́ jà fún Kwara àti Ìlọrin kó padà jẹ́ tiwa. Eléru ti sungi o, eléru ti sungi. Òjò oríṣiríṣi ló ti rọ̀ tílẹ̀ ti fi mú ní ìlú Ìlọrin. Ẹni tí wọ́n ní wípé bí èèyàn bá fẹ́ kí nǹkan ẹ̀ bàjẹ́, onílùú ni òun kì í fẹ́ kó tú. Ọmọ Ìpẹ̀rù lèmi nísìn, o mọ nǹkan tèmi ń ṣe nínú ìlú tèmi, bó tilẹ̀ jẹ́ wípé mi ò sí nílé, ṣùgbọ́n mi ní fẹ́ kí ìlú Ìpẹ̀rù kó bàjẹ́. Ní kálukú kó nílé ṣe lé ni. Má expect pé babaláwo kan máa wá gbé ẹbọ general ẹbọ fún everybody. Torí pé number 1 Òṣogbo kò ní ever fi àṣírí òrìṣà Òṣogbo kó fi hàn Abẹ́òkúta, kò possible. Kò sí bó ṣe lè jẹ́ ọmọ káàárọ̀ òjíire tó, kò lè possible. Inú wọn ò ní dùn títí lọ́yọ̀ọ́ kán fi àṣírí agbára wọn hàn wọ́n lábẹ́òkúta. Ntàgbàlagbà wọn fi ń jẹ̀kọ́ abẹ́ ewé ló máa wà. Torí ẹ̀ mo ṣe máa ń sọ fún yín wípé ìdílé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀, òrìṣà tí wọ́n ń bọ nídìílé oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Èyí mo ní ìwọ ò ní, èyí tí wọ́n ní èmi ò ní. Kí ní kálukú padà tẹ́ bá fi lé àwọn àgbàlagbà yìí lọ́wọ́, tó bá sọ wípé Jésù ló gbé dání, tó bá sọ pé Ànábì ló tẹ̀lé lọ́wọ́ tiẹ̀, àánú ẹ ṣe mí ni o, tèmi ṣe Olódùmarè o. Ẹ̀sìn kan ò pé óyè, ẹ̀sìn kan ò pé káwa má ṣòro, àwa ò ṣòro ilé wa o. Tó bá ń pa àwọn bàbá ńlá wa wọ́n gọ̀gọ̀gọ̀ títí wọ́n fira wọn lẹ̀fẹ́ sìn nígbà náà, wọn ò ní mú orin yìí jáde o. Wọn ò ní mú orin yìí jáde pé ẹ̀sìn kan ò pé káwọn má ṣòro ilé àwọn, torí àwọn mọ̀ wípé ń táwọn ń ṣe nìyẹn tó fi ń tùbà tó fi ń tùṣẹ́ o. Ẹ wo bí Èkó ṣe rí, ẹ wo bí gbogbo ẹ̀ ṣe dojúrú bí ẹsẹ̀ télọ̀. Ìgbà tó jẹ́ wípé àwọn àbọ̀rẹ̀, mo sì ń sọ ẹnu mi dẹ̀ gbà á, àwọn àbọ̀rẹ̀ ìlú Èkó, àwọn àbọ̀rẹ̀ ìlú Èkó. Ẹ wò ó, kí ìlú Èkó má di ti Fúlàní, kí ìlú Èkó kó má di ti Fúlàní nígbà tá a bá máa gba ilẹ̀ káàárọ̀ òjíire tán, wọ́n á sáré sí ni, wọ́n á sáré àsápajúdé sí ni. Bẹ́ẹ̀ ni, torí wípé tí gbòǹgbò wọn ó ti crack, ó ti crack. A dẹ̀ dúpẹ́ wípé irú èèyàn bíi Abísóyè ti Èkó tó ṣòdì ó dìde. Bẹ́ẹ̀ lọ.
ẹ jẹ́ kí n wá sọ kinní kan fún yín àwọn ará bíi wọ́n á máa ṣe pé kẹ́ má rówó fi ṣe ká má rówó fi ṣe kì í ṣe pé ká má rówó fi ṣe ìdí nìyẹn tó máa fi bẹ́tà kéníkálukú lọ sí ìdílé ẹ̀ òrìṣà tẹ́ ń bọ̀ mo sì ń tún sọ mo dẹ̀ máa tún sọ dọ̀la òrìṣà wo là ń bọ̀ ń dìlé wa ẹ lọ fún lóúnjẹ kẹ́ rojọ́ létí ẹ̀ bó tiẹ̀ ṣe nǹkan ṣàdúrà fún ilẹ̀ káàárọ̀ òjìrè wọ́n ní òòṣà bó o lè gbè mí wàá ṣe mí bó ṣe bá mi ẹ̀sìn àjòjì táwa náà gbé sórí ti tó àkókò rèé tá tiẹ̀ máa sọ wípé òkè ẹ jẹ́ nǹkan táwọn bàbá mi fi lẹ̀ yìí náà ẹ jẹ́ kémi náà tiẹ̀ gbìyànjú lé lórí àìgbìyànjú lé lórí àìṣe nǹkan kan lé lórí àníṣẹ́rú o àwa tá à ń ṣe báwọn kan ló ń ṣe báwọn kan ló jókòó síbẹ̀ ń tá a pẹnu pọ̀ ṣe ó yàtọ̀ sí ń tẹ́nìkan dá nìkan ṣe o ẹ jẹ́ ká fi ọmọ Aládéyẹmọ sílẹ̀ kò sí nǹkan kan tó máa ṣe Sunday Igboho and as a matter of fact nínú ọ̀rọ̀ mi ẹ jẹ́ kí n sọ kinní kan lénìí mo ti sọ pé nítorí ṣe rí ẹni tó máa sòótọ́ ọ̀rọ̀ fọmọ káàárọ̀ òjìrè òun ló máa jẹ́ ọ̀tá ọmọ káàárọ̀ òjìrè èmi ò sì ní ṣọ̀tá yín ìyìn sì gbúdọ̀ tún ṣọ̀rẹ́ jù bẹ́ẹ̀ ni nítorí negative energy ṣe rí ọmọ Aládéyẹmọ ẹ filẹ̀ ẹ jẹ́ kẹ́nu sì lára ẹ̀ Sunday Igboho bẹ́ẹ̀ ṣe títí tá ń pariwo títí tán bá ṣe ń pariwo sí yẹn pé tá ń pariwo Sunday Igboho wọ́n máa han yín mọ́ sí ni wọ́n máa han yín mọ́ sí ni pé ó ń ká wọn lára yẹn náà ló ń ká wọn lọ́wọ́ pé òun náà ló lè máa ká ẹ jẹ́ kó mọ̀ wípé Sunday Igboho kéré sí nọ́mbà nǹkan tó wà nílẹ̀ yìí fúnra wọn ló máa fi ilẹ̀ Sunday Igboho ó kéré sí nǹkan tó wà nílẹ̀ yìí kò ní nǹkan ṣe pẹ̀lú nǹkan tó wà nílẹ̀ yìí ààrẹ ni tó bọ́ síta ní tuntun lénìí òun la tún gbé ẹni tó bá bọ́ síta lénìí tó sọ pé yes kán pé bíi mẹ́wàá kán bọ́ síta lénìí kẹ́ má wò bóyá wọn ò ní fi Sunday lẹ̀ wọ́n fi Sunday lẹ̀ á mélòó tàṣe gan Sunday wà òkè ibi tó wà ó kàn lè má ní freedom láti ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe àbí tó ó lè má ní freedom láti ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe àbí tó fẹ́ ṣe láti inú ọkàn ẹ filẹ̀ ìta pariwo ọmọ ọlọ́mọ tó mo ti sọ àwọn ti fẹ́ pa o wọ́n ti mú o wọ́n ti lọ o wọ́n ti ṣe o wọn ò lè ṣe nǹkan kan fún ṣé bí wọ́n ń ṣèwúre lé lórí ó ṣáà ń ṣe nǹkan tó lè ṣe lé lórí ẹ filẹ̀ ṣé ó dìgbà tẹ bá tó ẹ fọ ọmọkùnrin yìí lẹ má jẹ́ kí n ṣe Ọlọ́run má jẹ́ àṣìṣọ ẹ filẹ̀ síbi tó wà gbogbo ohun tó o fẹ́ kó rí fún Sunday á rí bẹ́ẹ̀ fún ẹ á rí bẹ́ẹ̀ fáwọn ọmọ ẹ gbogbo bẹ́ẹ̀ mi náà ṣe fẹ́ kó rí fún ọmọ Aládéyẹmọ á rí bẹ́ẹ̀ fún mi á rí bẹ́ẹ̀ fáwọn ọmọ mi gbogbo ariwo yìí náà kọ́ ni ariwo tó dáa òkìkí kan kì í pa oṣù ẹ filẹ̀ ẹ fọmọ Aládéyẹmọ lẹ̀ kò ń ṣòun nìkan la lágbára kò ń ṣòun nìkan la gbójúlé la fọkàn tẹ̀ kò ń ṣòun ní last hope wa Olódùmarè ó lóun máa ṣe ni ó ló máa ṣe ó dẹ̀ ti ṣe tó Olódùmarè bá ní wípé Sunday Igboho ní ìmí tó tún sì máa ṣe ó sì máa ṣe tí kò sí ẹni gba bálákú ẹni Júpítà kankan tó lè sọ pé kí Sunday Igboho má ṣe ẹ jẹ́ ká kọjú síwájú ká fọmọ ọlọ́mọ lẹ̀ ká filẹ̀ torí nǹkan kankan nítorí ti ara ẹ̀ gangan ni tó bá lò ó nífẹ̀ẹ́ Sunday Aládéyẹmọ ó ní máa kígbe ẹ̀ kiri ó ní máa pariwo ẹ̀ kiri ẹ filẹ̀ ẹ jẹ́ kó wà ńbẹ̀ kò ní jáde lékú lọ́wọ́ kò ní jáde lárùn lọ́wọ́ kò ní jáde lófò lọ́wọ́ kò ní jáde láṣẹ èrè lọ́wọ́ nígbà tó ilé káàárọ̀ òjíire bá máa dá dúró ìṣojú ẹ̀ náà ló máa ṣe kò ní ṣẹ̀yìn ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ kò ní dàbí tàwọn aṣáájú tí wọ́n pa
kò ní tàjò gbé sájò, kò ní bá lọ, kò ní bá kú láṣẹ Èdùmàrè. Ṣùgbọ́n tó bá nífẹ̀ẹ́ Sunday Ìgbòho wáyé pariwo orúkọ ẹ̀. Tó bá rí mi tó bọ́ síta wàá gbárùkù tì. Ambele Tase ó yẹ ká ti kọ́gbọ́n láti bẹ̀ pé kì í ṣe ẹyàn kan, kì í ṣe méjì ló yẹ kó bọ́ síta. Ó yẹ kán pé bíi lógún bíi kán gbé lọ́gbọ̀n. Ṣùgbọ́n ẹ jẹ́ kí tinú kó máa gbé tinú lọ́dọ̀ tèmi. Kíta máa wà níta. Ètí mo sọ síta yìí náà ẹ bá mi lò bẹ́ẹ̀. Bí tí mi ò sọ dé, ojú Olódùmarè ó jẹ́ àwọn ìgbàrú mọ́lẹ̀. Ọdún tá a máa mú yìí, ọ̀pọ̀lọpọ̀ ohun tí ò yé yín á padà yé yín. History á padà, àwọn ìsórí àwọn á padà rí nǹkan kọ. Kí ló fẹ́ kọ́kọ́ nípa tiẹ̀? Kí lèmi fẹ́ kọ́kọ́ nípa tèmi? Kí ni mo fẹ́ ṣe? Èmi gan mo lè má tí ì mọ ara mi ní ohun tí mo lè ṣe àbí ohun tí mo fẹ́ ṣe. Ẹlòmíì gan lè má tí ì mọ̀ wípé ọ̀dàlẹ̀ lòun. Wọ́n máa ń sọ kíní kan, wọ́n máa ní everybody has a price. Everybody has a price. Gbogbo èèyàn ló ní price o. Fún àwọn èèyàn tí wọ́n ní àfojúsùn nǹkan tó ń ṣe. Yeah, everybody has their own price tó lè fi ra wọn. N tó lè fi ra mí ni kó gba ilẹ̀ Káàárọ̀ Oòjíire fún mi. Tá bá ti gba ilẹ̀ Káàárọ̀ Oòjíire ó ti ra. Àìṣe yẹn mi ò ní price kankan mọ́ lọ́wọ́ ẹ̀ nítorí owó ohun ayé ni, afẹ́fẹ́ ni, abáyé lọ. Wọ́n ti ná owó kan tó bí mi, kan tó bí pọ̀nrípọ̀ bá mi ni wọ́n ti ná owó, ni wọ́n ti ń dolówó, ni wọ́n ti ń dọlọ́rọ̀, ni wọ́n ti ń ra ohun mèremère, ni wọ́n ti ń ra ilé alájà 10, ni wọ́n ti ń ra ilé alájà 6, ni wọ́n ti ń ní estate. Ẹ tí rí, ẹ gbọ́ rí kó lówó kú tán kí gbogbo ilé ẹ̀dá horo, ẹ tí gbọ́ rí. Kọ́ tó bí mi ló ti ń ṣẹlẹ̀, ó dẹ̀ ti máa ṣẹlẹ̀ lọ. Ìyẹn fáwọn tó bá kánjú wá owó, èmi ò sì wá owó orú ẹ̀. Tó bá fún mi lówó lénìí, tó fún mi lówó, yes, pé o nífẹ̀ẹ́ mi, o fún mi ní owó, màá jẹ, màá ná jẹ. Owó àlàáfíà, owó àlùbáríkà ni. But owó tó ti ń ju àwọn owó kan lọ tó wá ń gbélé mi lọ́wọ́. Wípé kémi kí n lè ta ìran mi, kí n lè ta àlámọ̀rí mi, kí n ta ògo ọjọ́ ọ̀la àwọn ọmọ mi fún ìwọ ní owó tí mo mọ̀ wípé in the next 10 years kò ní nítumọ̀ mọ́. In the next 50 years kò ní nítumọ̀ mọ́. Tó bá ra mọ́tò kan fún mi ní èní, in the next 5 years another brand ti jáde. Ṣojú òtì mi. Ṣùgbọ́n kò ṣe gbogbo èèyàn ló ní àròjinlẹ̀. Kò ṣe gbogbo èèyàn ló ń ronú délẹ̀délẹ̀ débẹ̀. So 2022 yìí lẹ máa fi mọ̀. Àwọn kan máa ṣe. They are going to sell out. They are going to sell out. Big time. Èmi ti mọ̀ wọ́n o. Bẹ́yìn ò tiẹ̀ mọ̀ wọ́n. Wọ́n ní by their fruit you shall know them. Sometimes by the words that come out from their mouth. Most of them. Tẹ́lẹ̀ nínú jàǹgbára yìí nìkan máa ń jọ mí lójú tí n bá rí èèyàn kan tó dalẹ̀ báyìí. Ìṣe làyà mi máa ṣe pí. Màá wá dúró báyìí pé ṣé àti máa lie down sí rè máa ní ìwọ Ọlọ́run kò lè ṣẹlẹ̀ mọ́. Kò lè ṣẹlẹ̀ mọ́, kò sí nǹkan tó lè jọ mí lójú irú ẹ̀ mọ́. Wọ́n fẹ́ dalẹ̀ pa ni. Àìmọye dídalẹ̀. Ó ti sú àwa yìí. Ó ti sú wa. Ìbẹ̀rù àti bá ọ̀dàlẹ̀ rìn. Ìbẹ̀rù àti bá ọ̀dàlẹ̀ ṣe nǹkan kan pọ̀. Èmi ni mo bẹ̀rù ẹ̀ jù láyé. Mo bẹ̀rù ọ̀dàlẹ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ jàǹgbára. Mi ò ń ronú pé èèyàn lè dalẹ̀ because èmi ò ní mind àti ṣerúkọ yìí kọ́kọ́ náà lájọ ń ṣóyá. Ọ̀nà bíbá la fẹ́ jọ gbígbà. I'm hoping. Ṣùgbọ́n ìgbà tí ọ̀dàlẹ̀ bẹ̀rẹ̀ sí ní setting.
shadow mi gan mo máa ń bẹ̀rù shadow mi pé am I sure is my shadow? Ṣé shadow mi lélẹ̀? Torí ẹ̀ ló fi fà tó yẹ pé tí n bá máa ṣe lé báyìí mi ò gbọdọ̀ má gbé ìgbésẹ̀. Tí n bá máa ṣe lé báyìí máa wò finifini dáadáa. Béèyàn délé ní ilẹ̀ tó mọ́lé ní kó sọ pé Òṣàtọ́lá òun lè sọ òkè dilẹ̀ tó Olódùmarè á fún ẹ ṣe. In the course of pé o fẹ́ sọ òkè dilẹ̀, ilẹ̀ padà sọ ẹ́ dòkè, àbókè padà sọ ẹ́ di ilẹ̀ tó kò jọ mí lójúmọ́. Kò jọ mí lójúmọ́. The only thing tó jọ mí lójú, the only thing tó yà mí lẹ́nu, the only thing tí mo sì focus tí mò ń wò lókè, tí mò ń wò bí ẹni wo Olódùmarè ní ilẹ̀ wa, ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire tó dẹ̀ dá mi lójú ni, ṣùgbọ́n mi ò mọ ọjọ́, mi ò mọ oṣù, mi ò mọ ọdún, mi ò mọ ìgbà, ṣùgbọ́n ohun tó dá mi lójú déwájú anywhere, déwájú àwọn ìgbàrúmọlẹ̀, déwájú Olódùmarè pé ó máa dá dúró ni, òun ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Tẹ́ bá wá rí ẹnìkan tó wá lóhun oníṣẹ̀ṣe, òun ẹlẹ́sìn àjòjì tó ń sọ fún yín wípé ó ní bá nínú, kẹ́ ẹ tètè fura sẹ́nu ẹni náà dáadáa. Kẹ́ ẹ tètè fura sí irú ẹni náà dáadáa. A ní sọnù ká tó sọnù o. Ilẹ̀ Káàárọ̀ Oòjíire dọ̀tí o. Wọ́n gbà lọ́wọ́ ni o. Ẹ má jẹ́ kó sú yín o. Ẹ má jẹ́ kó rẹ̀ yín o. Àwọn kan wà tí mo máa ń gbúrò wọn tẹ́lẹ̀, mi ò gbúrò wọn mọ́. Mo dẹ̀ máa ń sọ fún grandpa mo ní àwọn kan ti lọ jókòó sílé wọn. Àwọn kan gan ò tiẹ̀ wo program wọn pé ẹ wò ó bó jáde ṣe máa rí kó máa rí bẹ́ẹ̀. A lè fẹ́ rú ẹ̀ kú o. Torí pé gbogbo wa kọ́ la ní mind láti gba nǹkan sára. Gbogbo wa kọ́ la ní mind láti gba nǹkan sára. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ gbogbo wa kọ́ la ní mind ẹ̀. Èmi Òṣàtọ́lá nígbà kan mo ti pẹ̀jẹ́ mi, mo ti pe grandpa, mo ti pe wọn ṣọ́ṣà ẹ wo èmi kan. Tí kò bá ṣe é rí bẹ́ẹ̀, then you don't know what you are doing. Then you are not truthful to what you are doing. Tí ò bá ṣe é rí bẹ́ẹ̀ pé kíní yìí tààrẹ̀ láti inú wa àwọn rírẹ̀ gidi. Tí màá dá jókòó, tí màá máa wò báyìí, aago 2 òru mi tí sùn. Màmá wò pé kíní ìṣá, ìyín ìṣá. Báwo ló tún ṣe wá ṣojú báyìí? That means you don't know what you're doing. Ká pariwo kọ́ ni à ń ṣèjàngbara o. Ká fẹnu sọ́kọ́ ni à ń ṣèjàngbara o. Ká máa wo gbogbo program kiri kọ́ là ń ṣe ìjàngbara o. Ibi ìlú wa. Pò mọ̀, o ní full understanding of what you are doing. Ìmọ̀, òye nǹkan tó ń ṣe, ó yí ẹ yékéyéké dénú ara, dénú egungun, dénú mùdùmùdù, dénú iṣan. Àwọn kan wà lórí social media, wọn ò ní pè sórí ètò, wọn ò ní pè ẹni tó ń ṣètò, ṣùgbọ́n kò sétò tí wọn ò ní wò. Ó mú wọn lọ, ó mú láyà àti wọn ju àwa lọ. Mo kàn fi sọ̀rọ̀ ní o. Wọn ò ṣe nǹkan kan, wọn ò pè èèyàn kankan lé pé ó yá kí la dẹ̀ máa ṣe o. Tó bá rí pé nǹkan kan ṣẹlẹ̀ báyìí bí hypertension ló máa fẹ́ ṣe wọn. 2022 yìí tá ti wọlé yìí, prepare your mind. Ẹ má sọ pé mi ò sọ fún gbogbo yín, because ẹ̀yin tẹ́ ẹ weak nínú ọkàn, tó yẹ pé nǹkan tètè máa ń shake yín, nǹkan tètè máa ń gbò yín, ẹ tètè máa ń ronú, ẹ máa ronú bíi pé bí kíkú dé. You don't have to think that way. You don't have to think that way at all. Kò sí nǹkan tuntun. A lè fẹ́ rú ẹ̀kú. Tá a bá rí challenges, a ní débi tá a lọ. Tá a bá rí, there are a lot of challenges tá a ti ṣe kí ni tá a ti pass through dáadáa.
had escaped through it. Èèyàn tó bá mọ history Ìjàngbara yìí. It's a story for every another day to tell, a story to tell, a story to tell. Àwọn historian fi rí nǹkan kọ́ lẹ̀ ni. Pé kò ní ṣẹlẹ̀ yẹn, ètùtù ẹ̀ dànù. The worst is yet to happen. Ṣẹlẹ̀ 2022 yẹn tó bá ṣẹlẹ̀ tó ṣe gbì láyà yín, the highest blow ń bọ̀ 2023. I don't know what it is. Ṣẹlẹ̀ bí mi ṣe advice yín gan, ó máa meet mi. Ìmí máa ṣẹlẹ̀ tó yẹ kó máa bà mí. Èmi tèmi ń ṣì ń sọ lẹ̀ yìí o, kọ́ táwọn Ìgbárùmọ̀lẹ̀ ní kí n sọ ni mò ń sọ yìí. Èmi tèmi tún sọ fún yín pé kẹ́ mọ́kàn, ó tún máa ṣẹlẹ̀ tó máa bá èmi yìí. Torí pé mo believe nínú Ìjàngbara yìí. Mo dẹ̀ ń fi tinútinú tọkàntọkàn ṣe. Ṣùgbọ́n mò ń sọ fún gbogbo wa, mò ń sọ fára tèmi náà, àwọn Ìgbárùmọ̀lẹ̀ ń gbẹnu mi sọ fún wa pé ká prepare mind wa, ká prepare soul wa, body, spirit. A lot is yet to happen. It's about to happen. It's bound to happen. Àwọn ìròyìn àgbọ́dìtì, àgbọ́ṣe hà. Àwọn nǹkan tó ẹ máa fojú rí tẹ máa ní hà. Tẹ máa lálẹ̀ tẹ ní lè pàdé. Mi ò mọ̀. Ṣùgbọ́n then mo fẹ́ kí gbogbo wa wà careful. Most especially ẹ̀yin tẹ wà nínú groups. Àtẹ̀yin tẹ ní group. Àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀. Tí wọ́n ní group. We have to be careful. 2023, 2022. Oríṣiríṣi àwọn èèyàn máa wo àárín wa. You will almost think they are truthful to the cause. Tó bá ní ọgbọ́n mẹ́wàá, má fi ìlàjì ọgbọ́n nínú ẹyọ kan. Má fi bá anybody lò. Wọ́n ní tó bá lọ́gbọ́n méjì kó fi méjì síkùn ara ẹ̀, kó fi méjì bá ẹnìkan. Gbogbo ẹ̀ ní kó fi mẹ́wàá yẹn fully fi sínú ikùn ara ẹ̀, odò sàlẹ̀kùn ẹ̀ kó lò. Tó bá lè ṣe kó lè ṣe fúnra ara ẹ̀. Because now you think wọ́n máa fojú jọ èèyàn, ẹranko ni wọ́n. Wọ́n máa fojú jọ olólùfẹ́, ẹni bí ni wọ́n. Ẹni bí ìkà tó ń pọn mọ́ra ilé ìwẹ̀ òun ni wọ́n. Wọ́n wà nínú group, wọ́n wà nínú sọ̀rọ̀sọ̀rọ̀, wọ́n wà nínú àjìjàngbara, wọ́n wà lórí kíní tí wọ́n máa comment. Tó bá lọ fi sọ́dọ̀ wọn pẹ́rẹ́. Blow bí tí wọ́n fẹ́ lò fún 2023 láti pa gbogbo nǹkan tá à ń ṣe. Kò dẹ̀ sí bá a ṣe lè fẹ́ rú wọn kù. A lè mọ̀. Wọ́n ní torí ẹ̀ lè mi ò ṣe ní group. Àìmọ̀ ń rìn kò ní máa mì. Kò sí ni. There will be. Kò sí. Nínú èèyàn ó dáa. Nígbà tá a ṣí group èèyàn mẹ́jọ tí ẹ káàbọ̀ ò ṣe. Ta ló fún ẹ? Ó yá jókòó. Jókòó ló ń ṣe nǹkan lọ́wọ́. Ò ṣe. Ó fẹ́. Okay. See, if you don't eat it, my friend. Kí ló fẹ́? Ó fẹ́ ṣokoléètì. Ó yá tó bá ti jẹ eléyìí tán máa fún ẹ ṣokoléètì wọ́n. Mo ń bọ̀. Mo ń ṣe nǹkan lọ́wọ́. So tó bá wò wípé nínú àwa tá a wà nínú gúrùpù mẹ́jọ lásán ni wá ọ̀dàlẹ̀ wà láàrin èèyàn mẹ́jọ. Ká máa lẹ́yìn tẹ pé 60 tẹ pé 100 120 nínú gúrùpù. Ẹ wò, mo mọ̀ pé tí grandpa àbẹ́jẹ̀ mi bá ń gbọ́ fídíò yìí àbí Mummy Sunshine, wọ́n á kàn máa rẹ́rìn-ín ni. Ẹ̀jẹ̀ mi is greeting you. Wọ́n á kàn máa rẹ́rìn-ín ni. Nínú gúrùpù èèyàn mẹ́jọ, just 8. No be swear be that. Àbí wọ́n máa no be juju be that. Just 8 people. Ọ̀dàlẹ̀ dẹ̀ wà láàrin àwọn èèyàn mẹ́jọ. Just group mẹ́jọ o. Ká máa lẹ́yìn tẹ kóra yín bí sardine 200. Báwo lẹ ṣe fẹ́ ṣe? Nú èèyàn 200 tẹ kóra yín lórí WhatsApp group èèyàn kan yẹn. Ọ̀dàlẹ̀ mélòó lẹ máa rò pé máa wà láàrin yín mọ́? Àbẹ́ ń ṣeré ni. Àbẹ́ ń ṣeré ni.
abẹ́ ń ṣeré ni èmi máa ń wà careful ṣùgbọ́n mo yẹ wà careful tó náà ká máa ní ẹni tí ò kì í bú tí ò tiẹ̀ wà careful rárá lọ mú bàtà ẹ wá ká máa ní ẹni tí ò wà careful rárá tó yẹ wípé ẹ bá mi háàdì bàbá lágbájá ẹ bá mi háàdì àǹtí kinní kan àwọn náà ṣe ìdarapọ̀ ní ẹ bá mi háàdì wọn ẹ̀yin náà wá máa sọ̀rọ̀ ẹ máa sọ strategy lójú wọn ẹ máa sọ bí tẹ́ ẹ fẹ́ gbé lọ́gbà lójú wọn 2022 they will come to you àbáwọn olóṣèlú kọ́ wọ́n lówó lọ́wọ́ náà kí là wà ní ilé ìtàn ní ká ṣe nǹkan tá ti ẹ̀tún ṣì ń ta ṣe ń tààtì ara wa àwọn ò ní tààtì àwọn máa kọwọ́ bọ̀ nú owó ni inú ọjọ́ ọ̀la wa wọ́n máa kọwọ́ bọ̀ ọjọ́ ọ̀la wa yẹn náà wọ́n ní owó àbù lọ́ fi ń ṣàbù lálejò owó àbù lọ́ fi ń prison àbù owó àbù òun ni wọ́n fi ń ba ayé àbù jẹ́ lọ́dọ̀ tiwa wọ́n fi ń ba ayé ògo ọjọ́ ọ̀la jẹ́ owó àbù rárá ókè pàtàkì owó àbù òun ni wọ́n fi ń ba ayé àbù jẹ́ lọ́dọ̀ tiwa àwọn politician wọ́n á mú owó nínú owó láti fi ṣe everything tó ń ṣe àwa ta tún máa ní pé ká dáwó láàrin ara wa tó yẹ wípé ẹni tó máa tún dẹ̀bìtì àyálù owó láàrin wa tó yẹ kó rí bẹ́ẹ̀ adẹ̀jọ́ ń jìyà papọ̀ adẹ̀ṣẹ́jọ́ jàǹgbára adẹ̀jọ́ rò pé a mọ̀ nǹkan tá à ń ṣe papọ̀ èmi ò tiẹ̀ tí ìmọ̀ ẹni tó máa sọ pé káwọn kan máa wá dáwó lọ́tẹ̀ yìí táwọn kan máa wá dáwó mi ò tí ì mọ̀ irú àfọ̀ṣẹ́tẹ́ ni yẹn fẹ́ lọ fi sẹ́nu wá pé kẹ́ wá bẹ̀rẹ̀ owó ní dídá mi ì tí ì rí ṣé ní mi ì tí ì rí ni mi ì tí ì rí nítorí ṣebí gbogbo ẹ̀ láti rí yìí bó ṣàwa náà ń kọ́ bó ṣèyàn náà ń kọ́ ṣèyàn máa dẹ̀ tún dárú ẹ̀ ni ìsídàkádà ká má mọ ibi tó gbà lọ ìsídàkádà ká pé gbogbo ẹ̀ tún bàjẹ́ mo fi sọ pé kì í ṣe agbára wa la lè lò kì í ṣe agbára wa òun ló máa gba nǹkan tá à ń sọ yìí kì í ṣe ìmọ̀ wa kì í ṣe òye wa àwọn igbarúmọlẹ̀ ló lè ṣe é ní agbára lóòótọ́ lọ̀dàlẹ̀ máa bálẹ̀ kú ẹni bá dalẹ̀ á bálẹ̀ lọ ṣùgbọ́n kó má bàa ba nǹkan púpọ̀ jẹ́ ńkọ́ kó má bàa ba nǹkan púpọ̀ jẹ́ òun lè yan lójú ojú òun làwọn àgbàlagbà fi sọ pé ojú lalákàn fi ń ṣọ́ orí tó dó alákàn bá ti fojú ṣọ́ orí ọ̀dàlẹ̀ ò ní rí nǹkan bàjẹ́ lọ títí nígbà tépè bá pọ̀ ẹ lè ṣe nǹkan kan èpè ni ẹ lè ṣe kankan èpè ni ọ̀dàlẹ̀ gan ò ní rí ibi dókò sí ọ̀dàlẹ̀ gan ò ní rí ibi fi dò lórí nǹkan tá a gbé dání ilé òun ṣe gókan mọ́ àfi tẹ́ ẹ̀ bá mọ̀ nìkan ni ẹ̀yin tẹ́ ẹ̀ sọ wípé lórúkọ Jésù inṣàlá àwọn tó ń báyé wa jẹ́ yìí wọ́n ṣe wọn jókòó ti Jésù wọn jókòó tàlá ṣebí nú òwe ilẹ̀ káàárọ̀ òjìrè ni wípé ọmọ iná là rán síná ṣebí nú òwe ilẹ̀ káàárọ̀ òjìrè ni wípé ọmọ iná òun là rán síná lórúkọ Jésù ti Násárẹ́tì Jésù tó wà ní Násárẹ́tì kó tó travel wá sí Násárẹ́tì wá sílẹ̀ káàárọ̀ òjìrè nǹkan ò ti bàjẹ́ nǹkan ti bàjẹ́ bẹ́ẹ̀ ṣe ń jókòó ti Jésù Násárẹ́tì láti jọ ọjọ́ ìní yẹn tí nǹkan kan ò ṣẹlẹ̀ ó la òkun pupa kọjá lórí òkè Ísírẹ́lì lórí òkè Mount Sinai lọ́hùn
ẹ dẹ̀ jẹ́ ká ṣàánú ara wa, ẹ jẹ́ ká ṣàánú ara wa. Ọlọ́run ọba tó tí àwọn kí ló ti ń porúkọ ẹ̀ Paul and Silas wọ́n gbàdúrà Holy Ghost come down. ẹ jẹ́ ká ṣọ́ọ̀ṣì, ẹ jẹ́ ká rántí, ẹ jẹ́ ká fọpọlọ sí gbogbo nǹkan tá à ń ṣe, ẹ jẹ́ ká fọpọlọ sí gbogbo nǹkan tá à ń ṣe. Jésù ò gba ilẹ̀ káàárọ̀ òjìrè kọjá nígbà tó wà láyé. Ànábì ò gba ilẹ̀ káàárọ̀ òjìrè kọjá nígbà tó wà láyé. Irọ́ ni wọ́n pa fún wa. Àwọn tó tẹ ilẹ̀ káàárọ̀ òjìrè dó àwọn la lè pe. Àwọn tó wọ́n jẹ́ the same skin colour pẹ̀lú wa, tán ní the same DNA pẹ̀lú wa, àwọn màá la lè pèsè ọ̀rọ̀ tó wà nílẹ̀. Àwọn tó ń gba ilẹ̀ wọn kọjá gan wọ́n hustle sọ̀rọ̀ ayé wọn. Ká máa sọ wípé àwa tí wọ́n pé wọn ò tiẹ̀ mọ̀ wárí wọn rí wárí wọn gbalẹ̀ wa kọjá rí. Àwa ẹ ṣàánú ajé o, ẹ ṣàánú àwọn àrọ́mọdọ́mọ o, kì í ṣe nítorí tiwa o, torí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ni o. Lórúkọ Jésù, ọdún yìí ọdún ẹni, wọ́n tún ti sọ fún yín báyìí pé ọdún tó ń bọ̀ yìí ọdún yìí. Báyìí sọ fún yín lọ́dún tó kọjá lọ wípé ọdún yẹn lọ́dún your year of progress, your year of báwo ló ṣe pè, your year of pity, your year of transgression, your year of kìnìkan bó ṣe sọ tó náà ọdọọdún ló ń rí fún yín òpó ọdún yẹn náà lè má ṣoríire. Ayé dẹ̀ ń bàjẹ́ sí. Kó wọnú ilé lọ mi lè fún ní volume. Your year of anxiety, dọ́là the same thing, the same story làwọn pastor yìí sọ. Ọdún yìí wàá ráwọn tó máa toríire wá bá ẹ tó máa wá fún ẹ lówó, kò sí o. Béèyàn ò ṣe èèyàn ò jẹ ni o. Béèyàn ò ṣe èèyàn ò jẹ. Ẹ jẹ́ ká tètè ká padà lọ sílé. Wọ́n ní omi tó bá gbàgbé àbí odò tó gbàgbé orísun gbígbẹ ló máa gbẹ. Odò yìí ti ń gbẹ lọ. A sì lórísun wa, a sì rántí orísun wa. Oníṣẹ̀ṣe ni wá, ìṣẹ̀ṣe òun làbáláyé, àbáláyé gbogbo wa ni. Orúkọ tí ò mọ̀ wá rí ká gbé lẹ́sẹ̀gbẹ́ kan, ká pe àwọn tó ní ilẹ̀ wa, ká pe àwọn tó ní ilẹ̀ wa, ká pe àwọn tí wọ́n tẹ ilẹ̀ wa dó kí wọ́n wá dá wa lóhùn. Kó tó di pé gbogbo ẹ̀ máa bàjẹ́ pátápátá o, kó tó di pé gbogbo ẹ̀ máa dàrú pátápátá o. Òyìnbó ló ti ń kọ́fá ló ti ń ṣe gbogbo ẹ̀ tipẹ́tipẹ́ yìí o. Tóyìnbó ti ń kọ́fá tó tún ń kọ́ èdè wa. Àwa tá dẹ̀ ní nǹkan Lord of Jesus ni. Ó yá wá ṣàdúrà lórúkọ Jésù, lórúkọ Jésù. Ó yá o, Olódùmarè o, Olúwa o, gbogbo kìnìkan àwọn tó ń tẹ̀lé yín láti ìlú yín wọn tí parí wọn tí stop àti máa tẹ̀lé yín náà dì sí. Nígbà táwọn yẹn àwọn aráàlú yín wọn níṣẹ́ tó fẹ́ ṣe, ẹ̀yin nìkan lọ́run máa tẹ̀lé year to year lọ́dọọdún ni. Lọ́dọọdún làwọn tó wà ní village yín ń tẹ̀lé yín. Lọ́dọọdún ni generational curse ò kúrò ń bẹ̀. Ibi tán dè mí sí ó yá Olódùmarè Jésù tú mi sílẹ̀. Níbo ló dì ẹ́ mọ́? Níbo ló dì ẹ́ mọ́? Àbí ibi tí religion gan dì ẹ́ mọ́? Àbí ibi tí pastor yẹn gan dì ẹ́ mọ́? Ọdọọdúnmọ́ lọ́mọ máa ní kó máa ṣe astagafurula. Àwọn tó ní kó máa ṣe astagafurula ẹ̀sìn mélòó là ẹ̀ṣẹ̀ mélòó làwọn ń ṣe lójoojúmọ́ láyé yìí. Wọ́n gbọ́n wá gbé ẹ̀yìn sílẹ̀ astagafurula tó bá mutí wàá ṣe astagafurula
tó bá fa sìgá wà ṣe àṣàgàfúrù láì, tó bá wò di onídìí wà ṣe àṣàgàfúrù láì, tó bá rí obìnrin olóbìnrin tó ń lọ tó fáyìn tó wò pé àwọn ọmọ lódùn yìí àṣàgàfúrù láì. Àwọn tó dẹ̀ ní kò ṣe àṣàgàfúrù láì ní ilẹ̀ àràbò wọ́n máa jókòó round the table táwọn obìnrin tó yẹ pé bọ́lọ́run ṣe dá wọn gan èèyàn gan máa wò ó kódà pé ọjọ́ tí Ọlọ́run ò ṣe nǹkan kan tó Ọlọ́run fúrì lọ́lọ́run dá wọn tán máa jó báyìí tán máa ṣe belly dance fún wọn. Ìwọ dẹ̀ wà níbi tó wà láfíríkà wọ́n ń ṣe àṣàgàfúrù láì nílẹ̀ káàárọ̀ òjìrì pé wọ́n ẹlòmíì ibi tẹ́sìn ti ba ayé ẹ̀jẹ̀ ló bá wò bí Lord of Jesus, I reject this in Jesus' name. Ìyẹn lọ́pọ̀lọpọ̀ ṣe wà tí ò sí ìyàwó tí ò sọ ọmọ tí ò sí nǹkan kan dè ní ilé mi. Religion ti ba ayé jẹ́. Ọdún tuntun la fẹ́ lọ wọ̀ yìí. Mo fẹ́ kí ni nǹkan náà? Kí ni? Kí ló fẹ́? Ele tíṣù bóyá ló bá bàbá ẹ̀ máa fún ó fẹ́ nu mọ́ ẹ̀. Ẹ jẹ́ ká ṣe kí ni? Ẹ jẹ́ ká rántí ilé ká padà. Ká padà sílé. Ẹ ti ẹ̀ tráyé ẹ̀wò. Ẹ tráyé ẹ̀wò. Ọlọ́run ẹ tráyé ẹ̀wò. Ẹ lọ ó ní nǹkan kan ẹ lọ ní kán lọ kí anybody tó bá mọ babaláwo ẹ ní ẹ fẹ́ bá èṣù ní gbólóhùn pọ́tẹ́ ẹ ní ṣe bẹ́ẹ̀. Ẹ máa sọ wípé wọ́n ti ní pé téṣù bá fún yàn ní nǹkan yàn kan máa fi gba kinní kan lọ́wọ́ èèyàn. Èṣù ọlá ìlú òkiri òkò ó ti rí inú ẹ ó ti mọ̀ pé òní ó ti mọ̀ wípé nǹkan yìí ó fẹ́ kóun bá ẹ ṣe ó lè má ju orógbó lọ ló máa gbà lọ́wọ́ ẹ̀. Ẹ ṣeun ó lè orógbó àti obì àti ọtí òun lè ṣù máa gbà. Nílẹ̀ ni ẹni kó lọ ra orógbó 3 fún mi, obì 3, ọtí, epo pupa ó tán. Gbogbo nǹkan tó bá máa gbà bóyá 2,000 naira ìwọ́dẹ̀ ló máa fún babaláwo pé ìyẹn ẹ̀ṣẹ̀ ṣàgbà 5,000 naira iṣu nǹkan tí mo fẹ́ ṣe rèé o kí ló fẹ́ gbà lọ́wọ́ mi mo ní nǹkan kan lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ gbà. Èṣù kì í fún yàn lórí nǹkan kó wá sọ pé òun fẹ́ lọ gbẹ̀mí èèyàn. It's a lies, brainwashing so that o ò ní sá lọ síbi tó máa ti gbà ẹ́ so that o ò ní rí gbàlà so o ò ní rí wòsàn so that wàá máa wálò nínú problem yẹn mọ́ àmọ́. Àwọn pásítọ̀ máa gbowó ẹ̀ wàá máa ra jet ọdọọdún ni wọ́n máa sọ fún ẹ pé ṣe orí Sarah pé 200 years Sarah pé 1 million years kó tó bímọ ní tó fi ṣe tán tóbìnrin míì fi di aláìlọ́mọ láyé dì sí yìí. Di ènìyàn eléni dèní eléni tó fi tú ẹlòmíì jẹ nìyẹn. Ẹlòmíì wà náà your husband is coming ọkọ ẹ Ọlọ́run ṣẹ̀fẹ̀ lọ dá ọkọ ẹ ni ayọ̀ ṣé kò sí ó ti fọ́ lóòkì nìyẹn náà ó ti ń pariwo jù náà. Ọkọ ẹ ó máa tó dé Ọlọ́run ṣẹ̀fẹ̀ dá ọkọ ẹ ni títí tóbìnrin yẹn fi pé 60 tó fi pé 70 Ọlọ́run Jésù ń bọ̀ wá fẹ́ á dẹ̀ wá gba kámbà tí ò bá ṣe period máa ní Jésù máa wá fẹ́ o. Lọ́pọ̀lọpọ̀ obìnrin wa tí wọn ọ̀rẹ́ ní fẹ́ wọn very beautiful women nítorí ẹ̀sìn àjòjì. Ẹbí ó dá tiẹ̀ kú ṣe màámi Sunshine mo ti rí yín o I love you so much màámi. A kú ṣe pásítọ̀ kan ti sọ fún yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé ìwọ tó o bá gba bọ́ọ̀lù tó bá gbá báwo ló fi sínú ayọ̀. Ó ní ìwọ tó o bá gbá bọ́ọ̀lù tó fi là tó di star ó ní ẹ̀fàyà ní gbogbo yìí.
àwọn Ronaldo gbogbo wọn àbí kí lorúkọ máa yìí tó kú Maradona á ti jóná bíi nínú ẹ̀fàyà ṣe rí orí wa tí ò pé yẹn á pé orí wa tí ò pé yẹn á padà pé. Ẹ má jẹ́ ká lọ gba kámú, ká padà lọ sọ́dọ̀ àwọn baba ńlá wa, ká padà lọ sí ìdílé wa, ká padà lọ. Mo tẹ̀ fẹ́ wọ́n sọ kinní yẹn náà ní gúrùpù Mọ́mì Ṣẹ́kẹ́ ọkùnrin, wọ́n ní ká lọ dáfá pé a fẹ́ nǹkan kan báyìí, pé kí èṣù ṣe nǹkan báyìí fún wa. Èmi náà fẹ́ wá sọ pé kẹ́lòmíì náà lọ ṣe léni. Ẹ lè má sọ jáde o, ẹ kàn lè sọ pé èṣù mo nídìí nǹkan lọ́wọ́ ẹ̀, kí ni ìwọ fẹ́ gbà lọ́wọ́ mi, fẹ́ kó ṣe kinní yẹn. Á dẹ̀ dáfá, Ifá náà ló máa fi béèrè lọ́wọ́ èṣù nǹkan tó fẹ́, èṣù á dẹ̀ sọ nǹkan tó fẹ́. Then jẹ́ kí n put it at the back of your mind wípé èṣù rínú oró kan, Ifá rínú ilẹ̀ ríkà. Ó mọ ẹni tó ní, ó mọ ẹni tí ò ní. Tó o bá ní, ó lè lóun fẹ́ òbúkọ lọ́wọ́ ẹ̀. Tó o bá ní, tó pọ̀ lọ́wọ́ ẹ̀ dáadáa, tó wó pọ̀ lọ́wọ́ ẹ̀ bíi tèmi báyìí, ó lè gborógbó, ó lè gbòbì, ó lè gba atare, ó lè gba ògo ọtí. Lọ bá bàbá ẹ̀ ò ní gbọ́. Ó lè gbọ́tí lọ́wọ́ wa, ṣùgbọ́n nǹkan tó sọ pé kó ṣe fún ẹ yẹn á ṣe ní kíákíá ni. Ẹ lọ tọ́ àwọn ìgbárùmọ̀lẹ̀ ilẹ̀ wa wò, ẹ rí wípé rere ni. Ẹ lọ tọ́ wọn wò, ẹ ti ẹ̀dẹ́ ìjà dọ́dọ̀ wọn. Go and try it. Àkókò yìí mo fẹ́ fi sọ, mi ò mọ̀ bóyá bàbá mi yẹn wà lórí ètò. Ẹni tó bá ní anything bíi cancer, gẹ́gẹ́ bí bàbá wa yẹn tí wọ́n sọ̀rọ̀ nípa pé ọmọ wọn ní cancer, lóòótọ́ wọn tí ì ní the exact money tí wọ́n fẹ́, but with the little tí àwọn ìyá wa kan ti ṣe àti èmi náà àti ìṣe débi kankan náà. Ẹnikẹ́ni tó bá sì fẹ́ ràn wọ́n lọ́wọ́, àyè sì ṣí sílẹ̀. And but through him bàbá wa kan wọ́n fún mi láṣìírí ẹ̀. So anybody tó anywhere ní àgọ́ ara tí èèyàn bá ti ń pass through ẹ̀. Bẹ́ẹ̀ ni o, bàbá mi bá ń jókòó, tí èèyàn bá fẹ́ ní owó lọ́wọ́ èèyàn ò gbúdọ̀ bú èṣù. Bẹ́ẹ̀ ni. So anybody tó bá ní nǹkan kan pẹ̀lú cancer, kàn sí mi lẹ́yìn ètò. Then lórí ọ̀rọ̀ àbèrè yẹn tí mo ní pé ká máa jẹ fún high blood pressure, ẹ jọ̀ọ́ o, ẹ má abuse ẹ o. Àwọn mọ́mì wa tí wọ́n ń jẹ, wọ́n padà sọ fún mi pé téèyàn bá ń jẹ jù, ó máa jẹ́ kí blood pressure èèyàn kó já wálẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé èèyàn lè pààyàn, tó máa rẹ̀ èèyàn, tó yí máa kọ́yàn, téèyàn ò ní lè ṣe nǹkan kan mọ́. So kí èèyàn tó bá mọ̀ wípé tútù lòún rà abèrè yẹn, ó lè máa jẹ méjì lójúmọ́. No, ó lè máa jẹ èèyàn kan méjì lójúmọ́, èèyàn kan láàárọ̀, èèyàn kan lálẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé gbígbẹ ni, ẹ lè jẹ bí 3. Abèrè tútù ó sì ní gbogbo nutrient, ó sì ní everything nínú. So ó máa ti pọ̀ jù lára. So ó máa ṣiṣẹ́ yẹn, iṣẹ́ yẹn máa pọ̀ jù lára. So ó máa já BP yẹn wálẹ̀ gan. So ẹ jọ̀ọ́, ẹ̀fọ́ yìí tẹ́ bá lọ ra abèrè torí high blood pressure, dẹ́ẹ̀dẹ́ mẹ́ra họ 2 ó ti dá lójúmọ́ kan. Ẹ má jẹ́ kó jù. Abèrè mọ́mì wa gan fi hàn mí, mo ti rà á gbà yẹn, mo fi gba ọmú lẹ́nu àkọ́bí mi, ó ti pẹ́. Ṣùgbọ́n nísìnyí mi ò mọ bó ṣe rí mọ́, gbàtẹ́ pé ó ti pẹ́ tí mo ti rà. So wọ́n fi hàn mí, bọ̀ mi ò rántí. Tẹ́ bá Google abèrè, ẹ máa rí bó ṣe rí. Òyìnbó Google gan mọ abèrè.
ṣé kì í ṣe pé àwa gan fúnra wa á mọ́ra wa. Google mọ abèrè, tẹ bá Google ẹ̀ sí pé abèrè á gbé jáde, á tún gbé gbogbo benefit ẹ̀ jáde. Ẹ̀dẹ̀ sọ wípé nǹkan táwọn bàbá ńlá wa fílẹ̀ kò dáa. Ó ń ṣiṣẹ́ fún high blood pressure, ó ń ṣiṣẹ́ fún bíi tèmi báyìí, ẹ bá ti ní big stomach báyìí kí á ló máa ṣe pẹ̀m bí tẹ́ ti ń jẹ́, ó máa ṣiṣẹ́ fún diabetes, ó dẹ̀ ń ṣiṣẹ́ fún pé kéèyàn fi slim down náà, ara máa fúyẹ́ ni, ṣó ti yé yín. So abèrè ó dáa gidi gan, ṣùgbọ́n ẹ rọra jẹ́ o, fẹ́yìn tẹ́ bá lọ rà o, tẹ́ bá wò pé mo ti fi ṣètò ẹ̀yin náà lọ rà, àbẹ̀fẹ́ ọ̀dà ẹ̀ lórí Amazon, bí at the end of the day ìgbà tẹ́ ọ̀dà lórí Amazon tútù lọ́ra fún yín, àbí àwọn ẹbí yín nílé wọ́n fẹ́ bá yín rà, you have to be careful láti lo abèrè yẹn. So ẹnikẹ́ni tó bá ní anything láti ṣe, bẹ́ẹ̀ mi ṣe wà yìí o, nítorí àwọn tó fi ń pa owó kan máa bínú sí mi, torí ẹ̀ ni ẹnikẹ́ni tó bá ní anything or anybody tó ní lẹ́gbẹ̀ẹ́ tó ní cancer, ẹ lè pè mí. Bàbá wa kan wọ́n fún mi ní àṣírí ẹ̀, nǹkan tá a dẹ̀ lè rí lárọ̀ọ́wọ́tó wa ni. My own main priority is to save life, not because of anything. Ẹ̀mí èèyàn ló ń lọ yìí, tá a dẹ̀ ní nǹkan tá a lè fi dù, tí ò ń ṣe nǹkan tó wọ́n, tí ò ń ṣe nǹkan tó le láti get. Ẹ pè mí, màá sọ àwọn nǹkan tẹ́ lè ṣe. Ó tán, mo ti bẹ bàbá wa yẹn, wọ́n ní mo lè fún ẹni tí ó ní problem yẹn. So àbá ìwà mọ̀ ẹlòmíì lè ní níbí tó ti lọ ń gba oògùn òyìnbó, tó ti fẹ́ máa ṣe tó ṣe chemotherapy. Ẹ má ṣe chemo, ẹ wá sọ, màá dẹ̀ sọ fún yín. So Olódùmarè kò ní jẹ́ á bá wọn kú ní rèwerèwe. Láṣẹ Èdùmàrè, àá dàgbà, àá dògbó, àá darúgbó, àá fewúpá, àá fèrègé jòbì. Àwọn ẹni bí ilẹ̀ káàárọ̀ oòjíire, àwọn ló máa bá lọ. Láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká gbọ́ orin ká tó wá máa lọ. Orin àwọn ìyá mi ni mo fẹ́ play, but òun ni màá play gbẹ̀yìn. Bàbá mi Adésínà Olúmúyìwá. Ẹ má jẹ́ ká gbàgbé gbogbo nǹkan tá a bára wa sọ, ó wà very essential.
aya. Ikú ti ré ní ilé wa. Gégédé àrùn rẹ̀. Ikú ti ré lórí wa. Ilé kò ṣe mí o. Ilé kò ṣe mí o. Ilé ìṣàgá o. Ìṣàgá ló pín ọ̀jẹ̀. Eégún ṣe mí o. Ilé kò ṣe mí. Nílé kò ṣe mí bẹ nílé ìṣàgá ọmọ àbọ̀sọ̀ ìjàgbọ̀n ọba. Ilé kò ṣe mí o. Ó yá bọ́ ìlú bọ́ ìlú. Ilé ìṣàgá o. Ìṣàgá ló pín ọ̀jẹ̀. Ìlégún ṣe mí o. Ìlégún ṣe mí o. Àwọn ọkọ̀ sálímọ́. Ilé ìṣàgá o. Ìlégún ṣe mí o. Ayélujára ló bá ṣe balẹ̀. Ó ṣe ó màmá ṣe ó ṣe ó màmá ṣe Ayélujára ṣe bọ́lẹ̀jù ó ṣe fún mi. Ó ṣe ọmọ Ayélujára ó màmá ṣe. Oníṣàdá ṣe balẹ̀ jù. Ìdùnnú la fi ń wọdún tuntun lọ. Àwọn ọ̀tá ilẹ̀ káàárọ̀ òjìrè inú ìbànújẹ́ làwọn wà. Ìlà ṣe bàlejò ó ṣe bonílé. Ayélujára mi ò fẹ́ káríwó pọ̀ tó mú mi lọ. Mo lè gbàwẹ̀ bẹ́ẹ̀ ni mo lè ká ṣámú torí ọlọ́run ẹ̀bà mi sì máa lè ọ̀rọ̀ máa lé àkíkà. Jáde lóru ànábì yá sí ní àkéwú. Lóru ànábì yá sí má gbàwẹ̀. Lóru ànábì yá máa yan sàká. Níjọ́ tí mo kọ́kọ́ gbàwẹ̀, ojú orí mi ò ṣe rí. Agogo kan ọ̀sán ni mo ti gbómi òbí lẹ́ná. Àgbàlagbà kì í bàrẹ̀ jẹ́ mo bá gbà tèjì kalẹ̀. Níjọ́ yẹn mo ti gbà kọ́ lọ́hùn ọba. Mo gbà pé kò sẹ́ni tí ò ní gbégún tó kú. Onígbàgbọ́ agbégún. Ṣé ń gbọ́? Àwọn Mùsùlùmí agbégún. Àtọkùnrin àti obìnrin kò sẹ́ni tí ò ní gbégún tó kú. Lẹ́nìkan bọ̀ tí ò gbé ti ilé ayé ń bí. Á mọ̀ ìpadà gbé lọ́rùn ni. Bẹ́ẹ̀ ni. Ìṣá ní kúkan solúwa rẹ̀ ní òun. Ta ló lè bínú sí bàbá rẹ̀ láì ṣàjọ fúnra fún? Ẹlẹ́yà tó lòun ò ní gbégún. Tó ń purọ́ fún mi ni. Àjùmọ̀ ń borí bòsẹ̀ náà ni. Bẹ́ẹ̀ ni. Ilé kò ṣe mí o. Ìlégún ṣe mí o. Ìlégún ṣe mí o. Ìlégún ṣe mí o. Àgọ́lọ́wọ̀n ní pé fún purọ́ fún mi ní àjùmọ̀ ń borí bòsẹ̀ náà ni ẹ jẹ́ káyé tọ́ra wá jẹ́. Bẹ́ẹ̀ ni ẹlẹ́yà tó lóun ò ní gbégún ó ń parọ́ ni o àjọ ń borí bo ẹsẹ̀ ni o bẹ́ẹ̀ ni ẹ ká gbọ́n orin àwọn ìyá mi ká wá máa lọ torí ìyá wa ọmọọba ṣẹ́kẹ̀kùn ti wà ń ta. Ẹ ò júbà òkùnkùn ẹyẹ wa ò olójú gbogbo kó òwìwí adẹ́rù kó yẹ kówé ẹyẹ ayé.
ẹyẹ ayé oníbòsí òru o àwa là ń bọ́mọ lọ́mọ wíjọ. bẹ́ẹ̀ni. Lọ́ba ẹyẹ ayédè ẹ òró ló gbòjì gọlọ àgbà ẹyẹ abìyẹ́ bàgẹ́ ẹyẹ mọ̀gàmọ̀gà ṣòṣòro mọ̀gà. Dance. Yeah, jó. Ojú ọmọ mi ń bì. Ó sí lẹ́yìn o, Ọlọ́run ṣàánú wa o. Ẹyẹ ìyá mi apanimáyọ̀dà o, ẹyẹ àwákò mọ́ríire. Wo bí ire bá o. Wo bí ire bá o, wo bí ire bá sí o, ẹyẹ ire. Wo bí ire bá sí o, ẹyẹ ìmúlẹ̀. Ọmọ àforúrí. Wo bí ire bá sí o, ẹyẹ ìmúlẹ̀. Wo bí ire bá sí o, ẹyẹ ìmúlẹ̀. tó ẹ ṣeun ẹ má jẹ́ àgbàgbé gbogbo nǹkan tí a bára wa sọ. Olódùmarè á gba ilẹ̀ wa fún wa, ọkàn wa á balẹ̀, inú wa á dùn láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun, ó dìgbà.